A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àjọ ilẹ̀ òkèèrè Amnesty International ti fi ẹ̀sùn kan iléeṣẹ́ ológun wípé wọ́n fẹ́ da ọwọ́ bo ìṣekúpa tí ó wáyé ní ìpínlẹ̀ Sokoto. Ọjọ́ 25 oṣù Kejìlá ni iléeṣẹ́ ológun fi àdó olóró ṣekú pa àwọn ará abúlé Gidan Sama àti Rutuwa ní ìjọba ìbílẹ̀ Silame níbi wọ́n ti ń dọdẹ ẹgbẹ́ adàlúrú Lakurawa. Ìṣekúpa yìí yọrí sí ikú ènìyàn 10. Ọjọ́ Ẹtì ní Defence Headquarters ṣe oríṣiríṣi àwáwí wípé ó ṣèèṣì ni, ṣùgbọ́n igbákejì ààrẹ Kashim Shettima tọrọ àforíjì lọ́wọ́ ìdílé tí ó pàdánù ẹ̀mí wọn sínú ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Sokoto yìí ni ó mú àpapọ̀ iye ará ìlú tí ológun ti ṣèèṣì fi àdó olóró ṣekú pa jẹ́ 436 lórílẹ̀-èdè láàrin ọdún 8. Àkọ́kọ́ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wáyé ní ìpínlẹ̀ Niger ní ọjọ́ 24 oṣù Kínní, bí ọkọ̀ ológun NAF ṣe ṣèèṣì fi àdó olóró ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ fìjìláńtẹ́ àti olùgbé, tí ó tún sọ ènìyàn tí kò dín ní 8,000 di aláìnílélórí. Ọjọ́ kejì tí í ṣe ọjọ́ 25 oṣù Kínní ni darandaran tí kò dín ní 40 di olóògbé ní ìpínlẹ̀ Nasarawa. Ọjọ́ kẹta oṣù Kejìlá ni iléeṣẹ́ ológun fi dúróònù ju àdó olóró sí àárín ará abúlé Tudunbiri ní ìpínlẹ̀ Kaduna níbi ayẹyẹ ìsìn. Ìjọba ní 81 ni àwọn tí ó pàdánù ẹ̀mí wọn, ṣùgbọ́n àjọ Amnesty ní 127 ará abúlé ni ó bá ìṣẹ̀lẹ̀ yìí lọ. Kò dín ní ènìyàn 64 tí ó di olóògbé nígbà tí ọ̀pọ̀ fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ àdó olóró mìíràn tí ó wáyé ní ọjọ́ 19 oṣù Kejìlá ọdún 2022 ní ìlú Mutumji, ìjọba ìbílẹ̀ Maru, ìpínlẹ̀ Zamfara. Bẹ́ẹ̀ ni àwọn àṣìyàn àdó olóró yìí wáyé, pàápàá jùlọ ní ẹkùn àríwá, pẹ̀lú gbogbo ìgbésẹ̀ láti dẹ́kun èyí. Síbẹ̀, ó túbọ̀ ń peléke sí i ni. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọjọ́ Àìkú lórí ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Sokoto ni adarí àjọ Amnesty lórílẹ̀-èdè Issa Sanusi ti ké sí iléeṣẹ́ ológun kí wọ́n ṣe àgbékalẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ àkọọ́lẹ̀ àwọn aláìṣẹ̀ tí wọ́n ti fi àdó olóró já okùn ẹ̀mí wọn sí ọ́fíìsì agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ AGF fún ìwádìí. Sanusi ní àjọ Amnesty kọ̀ròjú sí ìlàkàkà ológun láti dá ọwọ́ bo ìṣẹ̀lẹ̀ aburú tí ó wáyé ní àyájọ́ ọjọ́ Kérésì ní ìlú méjì láàrin ìjọba ìbílẹ̀ Silame, ìpínlẹ̀ Sokoto. Wọ́n ní iléeṣẹ́ ológun gbọ́dọ̀ yọ̀ǹda gbogbo àkọọ́lẹ̀ tó ní í ṣe pẹ̀lú àdó olóró tí ó wáyé fún AGF kí ààyè lè wà fún ìwádìí tí kò ní màgòmágó nínú, láti lè rí ìdájọ́ òdodo gbà fún àwọn ẹbí tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Sanusi ṣe àpèjúwe àwáwí iléeṣẹ́ ológun gẹ́gẹ́ bí ìwà aláìláàánú ẹ̀mí ọmọlàkejì, pẹ̀lú ìrora tí àwọn tí orí kó yọ ń là kọjá. Ó kérora wípé nítorí ìjọba àpapọ̀ ò bá iléeṣẹ́ ológun wí ló ń fún wọn láyé jẹ tí wọ́n fi ń tẹ̀síwájú nínú àṣìṣe wọn. Sanusi wá ké sí ààrẹ Bọ́lá Tinubu kí ó gbé ìgbìmọ̀ olùṣèwádìí dìde láti rí i dájú wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa wọ̀nyí ni wọ́n fi jófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìṣèlú sí ààrẹ àná Babafẹ́mi Òjùdú ti ṣe àfihàn wípé ààrẹ Bọ́lá Tinubu yáwọ́ tako aṣíwájú rẹ̀ ààrẹ àná Muhammadu Buhari ní ọdún 2022. Òjùdú ní Buhari kò fi ìgbà kankan ṣe àtìlẹ́yìn fún igbákejì rẹ̀ Yẹmí Ọ̀ṣínbàjò àti Tinubu nígbà ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Ó tọ́ka gbogbo ọ̀nà tí Tinubu fi yáwọ́ ju Buhari láti gba tíkẹ́ẹ̀tì fún ìdíje kí ó tó padà di ààrẹ orílẹ̀-èdè. Òjùdú ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ayélujára pẹ̀lú atọ́kùn Edmond Obilo, níbi tí wọ́n ti jíròrò lórí ipò orílẹ̀-èdè State Affairs. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Òjùdú, ó ní òun ti mọ̀ wípé Ọ̀ṣínbàjò máa pàdánù ìdìbò abẹ́lé nítorí ọ̀nà tí à ń gbà fi darí orílẹ̀-èdè. Díẹ̀ wà lọ́wọ́ ká máa rìnrìn àjò, ká máa yí ọkàn ará ìlú padà, máa bá àwọn aṣojú ní gbólóhùn. Ìgbésẹ̀ wọ̀nyí kò kọjá ìdá 40 nínú ọgọ́rùn-ún 40%
ìdá 60% ni ó wà lọ́wọ́ Buhari, àyàfi bí Buhari bá ṣe ìkórajọ àwọn tí ó yí i ká bẹ̀rẹ̀ látorí gómìnà, àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́, àìjẹ́ bẹ́ẹ̀ wọn ò lọbì kankan. Ó ní ẹnìkan tí ó dá dúró ni òun máa ń pe Buhari one man majority. Ìdí nìyí tí òun fi rò ó wípé Tinubu fi ọgbọ́n ré e nífàsẹ̀ ní gbogbo ọ̀nà. Níbi ìgbáradì ìdìbò gbogboògbò ọdún 2023 ni àwọn kan ń gbé ipò yẹnu wípé Buhari fẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ ìgbà náà Ahmad Lawan ju Ọ̀ṣínbàjò tàbí Tinubu lọ, ṣùgbọ́n èsì ìdìbò abẹ́lé ṣe àfihàn bí Tinubu ṣe gba 1,271 ìdìbò, Rotimi Amaechi gba 316 láti ṣe ipò kejì, Ọ̀ṣínbàjò 235 nígbà tí Lawan gba 152 ìdìbò abẹ́lé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti kéde èròǹgbà ìṣèjọba rẹ̀ láti kọ́ pápá tuntun lórúkọ afẹ̀sẹ́kù-bí-òjò Anthony Joshua Indoor Boxing Ring sí àárín ìpínlẹ̀. Gómìnà Abíọ́dún ṣe ìkéde yìí lónìí wípé ẹni tó ti gba àmì-ẹ̀yẹ lẹ́ẹ̀mejì two-time former World Heavyweight Boxing Champion ni yóò mú ìmọ́lẹ̀ tàn síbi ayẹyẹ Gateway Games National Sports Festival Tour tí wọ́n ti sún sí oṣù karùn-ún ọdún tó ń bọ̀. Gómìnà ṣe àfihàn yìí lánàá nígbà tí ó gba àlejò Anthony Joshua ní ọ́fíìsì rẹ̀. Gómìnà ṣàlàyé wípé lójú táyé lòun ti ń sọ wípé yàtọ̀ sí wípé àwọn fi Joshua ṣe aṣojú, àwọn tún ń béèrè wípé kí ó padà wá bá wọn tan ìmọ́lẹ̀ sí ayẹyẹ ọdún eré tí wọ́n fẹ́ ṣe, bí àwọn yóò ṣe àgbékalẹ̀ boxing ring sí pápá ìṣeré ìlú Abẹ́òkúta láti rí i dájú wípé ó ń wá sílé lóòrèkóòrè pẹ̀lú ilé tuntun ní ìlú Ṣàgámù. Gómìnà wá rọ Anthony Joshua láti wá ọ̀nà àti máa ṣe àtìlẹ́yìn fún adarí gbogboògbò fún eré ìdárayá pẹ̀lú kọmíṣánná fún ìdàgbàsókè eré ìdárayá àti láti ṣe àgbékalẹ̀ ìdíje ẹ̀ṣẹ́ ní ìpínlẹ̀. Gómìnà Abíọ́dún wá kí Joshua kú oríire fún àṣeyọrí rẹ̀ láàrin àkókò díẹ̀. Ó ní ó ti fìtàn balẹ̀ lórí ìgbésí ayé àti iṣẹ́ rẹ̀. Anthony Joshua náà fèsì wípé òun yóò wá ọ̀nà láti ṣe àfihàn ìpínlẹ̀ Ògùn sí gbogbo àgbáyé pẹ̀lú oríṣiríṣi ẹ̀bùn àmútọ̀runwá tí ó wà láàrin ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè United States Joe Biden ti Nàìjíríà Bọ́lá Tinubu àti àwọn adarí lágbàáyé ni wọ́n ti fi ìbánikẹ́dùn ránṣẹ́ fún ikú Jimmy Carter, ààrẹ orílẹ̀-èdè US tí ẹ̀mí rẹ̀ gùn jùlọ tí ó di olóògbé ní ọjọ́ Àìkú lẹ́ni ọgọ́rùn-ún ọdún. Carter sìn lábẹ́ ẹgbẹ́ òṣèlú Democrat gẹ́gẹ́ bí ààrẹ US láàrin ọdún 1977 sí 1981. Fún gbogbo àsìkò tí ó lò ni ó fi tiraka láti yanjú ìṣòro ọrọ̀ ajé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ òfin ilẹ̀ òkèèrè tí ó fún un ní ìpèníjà. Lára rẹ̀ ni ti ogun àtìmọ́lé ilẹ̀ Iran tí ó yọrí sí ikú ará ilẹ̀ Amẹ́ríkà 8 lẹ́yìn tí ó fi White House sílẹ̀ bí ẹni ò ṣiṣẹ́ rárá ní iṣẹ́ rẹ̀ padà fọ́n rere rẹ̀ tí ó fi fún un ní àmì-ẹ̀yẹ Nobel Peace Prize. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn rẹ̀ tí Biden ṣe lórí ẹ̀rọ amóhùnmáwòrán ni ó ti ṣe àpèjúwe Carter ní ẹni tí ìgbésí ayé rẹ̀ kò fọhùn ṣùgbọ́n tí iṣẹ́ ọwọ́ rẹ̀ fọ́n rere rẹ̀. Ó ní àwọn á kàn gbìyànjú kí àwọn ṣe ju Carter lọ. Ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn US Donald Trump ní gbogbo ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà jẹ Carter ní gbèsè ọpẹ́. Ó ní ìpèníjà tí Carter kojú kọjá kèrémí, ó sì sa gbogbo ipá rẹ̀ láti mú ayé rọrùn fún ọmọ orílẹ̀-èdè. Lára àwọn ààrẹ àná tí wọ́n tún fi ìbánikẹ́dùn ránṣẹ́ sí Carter láti rí Bill Clinton, George W. Bush, Barack Obama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ààrẹ Bọ́lá Tinubu náà gbẹ̀yìn bí ó ti darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn adarí orílẹ̀-èdè láti fi ìbánikẹ́dùn hàn sí ìpapòdà ààrẹ ìjẹta orílẹ̀-èdè US. Tinubu ní Carter ṣe àfihàn ara rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ tí ó fi ipa sílẹ̀ fún àwòkọ́ṣe àwọn adarí yòókù bí ó ti ṣe ìrántí Carter gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tòótọ́ tí ó ní ojú àánú fún ilẹ̀ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà
Olórí box office Fúnkẹ́ Akíndélé ti dalẹ̀ rú pẹ̀lú sinimá rẹ̀ tuntun Everybody Loves Jennifer. Fíìmù yìí ti já gbangba pẹ̀lú ó lé ní bílíọ̀nù kan náírà tí ó ti kó jọ láàrin ọjọ́ 19. Èyí ni ó ṣe àlékún oríire fíìmù rẹ̀ A Tribe Called Judah tí ó jáde ní ọdún 2023, tí ó túbọ̀ fìdí àṣeyọrí Akíndélé múlẹ̀ láàrin ẹgbẹ́ sinimá lórílẹ̀-èdè. Everybody Loves Jennifer ní Akíndélé fún ní òdiwọ̀n bílíọ̀nù 5 náírà, pẹ̀lú ìdánilójú wípé ó ti ṣeé ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube, kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.